Adéyínká Àyìndé ọmọ Ìyálépo lọ́jà gbangba. Bàmí Olúwa ló lọ pẹ́. Ọlọ́run á jẹ́ ká fira wa ṣeré pé. Àmín àmín. Gbogbo tó ń nífẹ̀ẹ́ wa pátá Ọlọ́run má da ọ̀rọ̀ wọn rú o. Àmín. Yọ́nú sí wọn aláwùrà bí ẹni rí wa tó yọ́nú sí wọn aláwùrà bí ẹni rí wa tó yọ́nú. Bínú sí wọn fipọ̀ pa òṣì náà wọ́n. Ẹni rí wa tó ń bínú sí wọn fipọ̀ pa òṣì náà wọ́n. Ẹni rí wa tó ń bínú. Bàmí Olúwa ló lọ pẹ́ kò kú mọ́. Gbogbo ìgbà ni ẹ máa ń jọ mí lójú. Ara yín láti mú omi ìmọ̀. Ẹ̀dẹ̀ tún sì ń pọ̀n wá dòní. Mo máa ń sọ nǹkan kan bí a lè pàṣẹ fẹ́ni tọ́wọ́ ẹ̀ kúrú pé kó fi kún. Gbogbo ojú tí bá ń wo. Má torí pé mo kúrú kó fi sọ̀rọ̀ sí mi o. Ìgbà tẹ́ ìṣe dáńkú ara wa. Yóò ga jù mí lọ lórí ìdúró náà. Àfin ni mí. Àwọn èèyàn tí wọ́n wò wá lórí ìjókòó wọn ò ti rí wa tán. A sọ̀rọ̀ tó dùn tó rẹwà bí ẹni láyé o. Àyìndé ọmọ Ìyálépo. Àyìndé ọmọ Ìyálépo. A ṣètò ojú ti pèsè táyé fẹ́ o. Adéyínká Màmádé ó balẹ̀. Adéyínká Àyìndé. Ọmọ Ìyálépo. Ọmọ Ìyálépo lọ́jà gbangba ló kọ tèmi ń jẹ́. Akérèfínú ṣọgbọ́n. Akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ. Adẹ́rìn. Òjó ní ń jẹ́ wọn ọ̀jájà yìí èwo ló kọ súnánú méjèèjì. A ṣètò tó báyìí. Wọ́n fẹ́ sọ léyàdílé pẹ́. Ìdílé ti máa gbọ́. Ṣé bẹ́ẹ̀ mọ̀ pé mò ń ṣiṣẹ́ nílé iṣẹ́ kan tẹ́lẹ̀? Ilé iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ Wise 87.9 FM. Àyìndé ọkọ̀ ìjà kan mẹ́kù mẹ́. Bàbá Ìdẹ̀ra Olúwa. Wọ́n ní grudges pẹ̀lú ẹnikẹ́ni. Possibility. Àwọn kan sọ pé èmi àti CEO ilé iṣẹ́ yẹn ń pa ajá ni o. Àwọn kan náà ń jà. Jamiu ni. Mo ní ṣé mi àtẹ̀gbọ́n mi ọmọ bára wa jà ni. Jamiu ni. Kí wọ́n ṣe fẹ́ràn ẹ̀ tó wọ́n lé kó ń bẹ́ ni. Lọ́bẹ̀ lọ́jà gbangba. Ìyàtọ̀ ń bẹ́nu kéèyàn kó ń bì kan willingly. Ẹni bàbá. Àti kí wọ́n sọ pé ó yá gbàwé gbélé ẹ̀ mọ́ ọ lọ àfẹ́rí ọmọ. Tọ́ba pé ẹni bàbá. Kábíyèsí Olódùmarè. ṣáàjà. Sẹ́ni èèyàn bá bájà àbẹ́ ni wọ́n bá báyàn jà. Èèyàn ti ilé ẹjọ́ dé kó tún ṣọ̀rẹ́ mọ́. Ẹ láǹfààní àti gbóhùn bàbá mi. Ẹ láǹfààní àti gbóhùn ẹ̀gbọ́n mi. MDCO Wise 87.9 FM lónìí. Ó lè jẹ́ wà lórí. Ọmọ ìyá onírú lọ́jà gbangba. Wọ́n jẹ̀gbọ́n sí mi ọmọ ìyá Ìlépo lọ́jà gbangba. Adéyínká lè pàṣẹ fẹ́ni tọ́wọ́ ẹ̀ kúrú pé kó fi kún. Ọmọ Ìyálépo. Ẹ kọ́pà ní mí kọ́pà ní ọ́. Ẹni ó kúrú táyé ń pè ní agùnbánirọ̀ náà mọ̀ ń pé wọn ò fẹ́ bà wọ́n nú jẹ́ ni. Ọlọ́run ò ní bà wá nú jẹ́. Gbogbo ẹ̀ náà. Olúwa ló lọ pé òun náà là á mọ fọpẹ́ fún. Ẹ wá farabalẹ̀. Kẹ́ ẹ mọ́ gbọ́rọ̀ láàrin èmi àti ọ̀gá mi. Òkú mọ́ ọmọ bàbá ọlá òparun níjàyè. Ìwà rẹ̀ mi ayé màmá lé. Ọmọ Ìyálépo. Ọlọ́run ọba ń gbọ́ ayé le. Bàbá káwọ́ sókè fún ẹ. Adéyínká tọ́ba ń jọ́sẹ̀ mọ́lẹ̀ fún ẹ wọ́n rí kíní kan lára rẹ̀. Ó jẹ́ lọ́sẹ̀ jẹ́ ọ̀rẹ́ mi yé. Tóráyé ò fẹ́ ní fọ̀rọ̀ òbí kì í sórí ẹni. Ó lè jẹ́ mú lọ́rí lára rẹ̀. Tó o bá rí kó bá rẹ́bùn lára ẹ̀ mẹ́ńtẹ́ẹ̀nì ẹ̀ kó tọ́jú ẹ̀. Kábíyèsí bàbá. Ọ̀rẹ́ dání kò tó pọ́n. Ó sí ọ̀gá mi. Adéyínká o. Olúwa ló lọ gbẹ́. Ọ̀rẹ́ dání kò tó pọ́n. Ẹnu abínibí ti dalẹ̀. Ọ̀rẹ́ dání kò tó pọ́n. Ọ̀gá mi ló wò ní stúdíò yẹn. Làwọn fẹ́ gbọ́ o. Ó sí bàbí Olúwa ló lọ gbẹ́. Lọ́mọdé tó gbà ló rétí rẹ̀ o. Adéyínká làwọn fẹ́. Gẹ̀gẹ̀ dídí gẹ̀gẹ̀ dídí Adéyínká làwọn fẹ́. Tọ́ba lè yàn dẹ́rìn pòṣónú. Bẹ́ẹ̀ ni sà. Ó sọ kan kalẹ̀ pé nǹkan méjì náà ń gbé gẹ̀gẹ̀. Kí làkọ́kọ́ kí ni kejì sà? Alákọ̀ọ́kọ́ tó ń gbé gẹ̀gẹ̀ jígí. Jígí. Ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn. Ẹyin ni kejì. Èmi àtẹnìkan jọ ń jà lọ́dún kan. Wọ́n ló lágbára o, wọ́n ló ṣe kíní wọn ló ṣe o. Múnà kò le tó bẹ́ẹ̀ ká lè bára wa jà. Bàbá. Ọ̀rọ̀ àlàyé ni. Nígbà tí mo dọ́dọ̀ ẹ̀ lónìí, wọ́n lóòótọ́ dọ́dọ̀ mi. Mo ló dáa mo ti wá dé báyìí o. Ọ̀dà àmọ̀dé èmi rè o. Kí wàá la fẹ́ sọ? Ó ní jígí ni ẹ o. Ẹyin lèmi o. Nǹkan ẹlẹgẹ́ la méjèèjì o. A gbọ́dọ̀ bọ́ fọ́. Kábíyèsí. Ọlọ́mọ orí mi yà kò kú mọ́. Pé báyìí yá fire. Ire ní ayọ̀ Olúwa ló lọ pẹ́. Ọ̀gá mi nítorí wà fire. Eré tí mò ń bá Adéyínká ṣe lónìí. Bàbá o. Mò ń bá ṣeré àbúrò pẹ̀lú ẹ̀gbọ́n. Kábíyèsí sà. Jígí ni. Kò dàrú. Ẹyin ni mí. Bàbá o. Nǹkan ẹlẹgẹ́jọ ni. A ní fọ́ láṣẹ Èdùmàrè. Àmọ́ ọmọ ò lè ṣe kó má ṣe bàbá. Kábíyèsí sà. Bàbá náà ò lè ṣe. Kó má ṣe ọmọ.
bàbá o. Adéyínká ẹgbẹ́ sókè. bàmí. ọmọ láṣojú mo wí pé. ẹ ṣe mí jẹ́jẹ́ o òkú mọ́. ọlá ọmọ ẹ ṣe mí jẹ́jẹ́ o. ẹ bá ṣe mí jẹ́jẹ́ bàbá gbẹ̀yìn dání. ṣe náà ń gbé gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. ọmọ ara mi l'Adéyínká. kábíyèsí bàbá kò dàrú. kò rújù. ẹ̀mí m'Adéyínká Ghana ni mo ti m'Adéyínká. bẹ́ẹ̀ni. kò ń sọ̀rọ̀ 6-7 years àbí. kò sí rọ́mbẹ̀ kò rújú. 8 years ago. bẹ́ẹ̀ni. kò tí ì sí nínú èròǹgbà Pàmákọ́ radio station. bí at the end of the day àjọ ń wà lọ́fíìsì ọ̀dọ̀ mi Mọ́kọ́lá. bẹ́ẹ̀ni. mo ní ó yá ṣe fídíò kan. bẹ́ẹ̀ni. fojú mi sí lábẹ́gí. àgbésáyé. gbèsáyé. ayé tẹ́wọ́ gbà. àwọn èèyàn máa bẹ̀ sí pè mí pé do you know him? I know him very well. lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ ń pè. lójú ẹsẹ̀. àmọ́ ọ̀rọ̀ àtúnṣe kan wà tí mo kàn fẹ́ fi dápara àwọn nǹkan kan wà tẹ́ ẹ bá ti ń fi àlejò sọ ilé jù ó lè gbalé lọ́wọ́ onílé o. kábíyèsí. àlejò á tún máa sọ àwọn ọmọ inú ilé di ọ̀tá onílé torí ó máa wo àlejò bí èèyàn gidi wàá máa fi àṣírí sí ní ọwọ́ wàá máa sọ̀rọ̀ míì fún àlejò. ǹjẹ́ o mọ Adéyínká yẹn àbúrò mi ni mi mọ́ rí bì kan èèyàn ló kọ́ náà tẹ̀ mọ́ mi o. àlejò á máa dóni dúró pé ṣó fẹ́ mọ ọ̀gá jóun lọ ni àbí kí ló ń ṣe á tún pé ọlọ́rọ̀ ewé àlàyé ó yẹ ká kí fàlàyé yẹn o. wọ́n á jọ wọnú ra wọn wọ́n á jọ dẹyọ kan wọ́n ò dẹ̀ mọ̀ pé èèyàn tó ní iléeṣẹ́ lè kú iléeṣẹ́ ò lè kú o. kò ní í kú ọ̀pọ̀lọpọ̀ ológun ní ń kú báràkì òkú. báràkì òkú rò ń bẹ̀. tí èèyàn bá ti gbé nǹkan kan kalẹ̀ tó fi ń jẹ́ orúkọ tó dẹ̀ maintain orúkọ ẹ̀ yẹn. bẹ́ẹ̀ ni sà. kò sí nǹkan tó lè ṣe nǹkan yẹn. èèyàn 200 lè ṣiṣẹ́ ń bẹ̀ kí wọ́n lọ tí wọ́n nìyẹn. iléeṣẹ́ ò ní lọ. kò ní bí lọ. dìímọ̀ tó bá ti kúrò ń bẹ̀ ẹlòmíràn tó bẹ̀rẹ̀ iṣẹ́ ní ibẹ̀. ẹ̀kọ́ ẹlẹ́kọ̀ lẹ́gbà ẹlẹ́gbà. ẹ̀kọ́ ẹlẹ́kọ̀. òun lẹ́gbà ẹlẹ́gbà sà. meanwhile àwọn èèyàn mi máa wà tó máa jókòó níjókòó pé tí wèrè yìí bá tiẹ̀ ti kúrò wọ́n á pè mí sí wọ́n lè má pè ẹ́ sí o. tó bá tún kúrò tán wọ́n lè má pè òun sí i. tó. kó máa wọ pé lágbájá tó lówó yẹn kó tiẹ̀ kú tó bá kú wọ́n lè máa fún ẹ ní kọ́bọ̀. ọlọ́ni máa gbowó gbanú ìdílé ẹ kọjá. kábíyèsí bàbá. kí ló dé tó kú mẹ́ǹtẹ́ẹ̀nì olówó yẹn. kó máa kú. torí njọ́ tí o rò ó lè ronú kó ẹ kó síwèé ìrántí kan ẹ. kábíyèsí. kó jẹ́ on the next paragraph or next chapter. so òkú mọ́. so bí life ṣe. ọ̀rọ̀ yẹn yé mi dáadáa. and this life is a lesson the more you live the more you will learn. the more you learn. gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wo ẹni tí àjọ ń ṣètò yìí àjọ ṣètò à ń fira wa ṣeré ni bí àṣà ọ̀gá mi ẹ̀gbọ́n mi ni irú nìyá tiẹ̀ ń ta epo nìyá tèmi ń ta. kó kátikàti ẹ lọ. àṣà tó wà ń gbòòrò ni wọ́n ti gbé sí mẹ́gbẹ́ kó kátikàti ẹ lọ. mo ṣiṣẹ́ ní Wise FM nílé iṣẹ́ wọn mo kúrò ńbẹ̀ látàrí ìdí kan àbí méjì ọ̀gá ò fi mí lẹ̀ èmi náà ò fi wọ́n lẹ̀ wọ́n á pè mí ńgbà mí àbúrò mi orí ẹ ti bàjẹ́ o orí mi ò béèrè mi bàbá ẹ dà wá pọ̀ mọ́ mọ́tọ́ ni. ńgbà tó ra mọ́tò ó pè mí oníbo ni mo wà. bẹ́ẹ̀ ni sà. mo nítorí tọ́ lọ́hùn Adéyínká mi ń ṣe around. bẹ́ẹ̀ ni. ọ̀la tàbọ̀tún la ń kọ́ olùkọ́ fẹ́ ọ̀dà jẹ́ ká fi sọ̀tún la. bẹ́ẹ̀ ni. nígbà tó dẹ̀dẹ̀ ó ní à mo ní kí n gbé mọ́tò ìwà kí yín ní o. bẹ́ẹ̀ ni sà. gbà ṣe máa fi ra ìṣeré nìyẹn. àbíyèsí bàbá. kò lọ fà. òní tẹ́ ẹ wá wọnú Adéyínká Àyìndé láìfù yìí bàbá bẹ́ẹ̀ kẹ́ ẹ bá mi tún fi ẹnu àṣẹ ṣàdúrà torí pé gbogbo ẹ̀yin èèyàn tẹ́ ń wò pé ibi ìdá mo sọ ọba àkámọ́ ló pè mí tọ́ra AC yìí wọn mọ̀ mí rí wọn kàn drop nọ́mbà ni pé amúkan láìkí ẹni wọ́n dẹ̀ send 450,000 sí mi ọ̀gá mi náà ń fún mi lówó pé èèyàn kọ̀ọ̀kan fún mi ní dọ́là láyé $500 olúwa ló lọ pẹ́ ni ẹ̀gbọ́n yín ti wá bí wọ́n ṣàdúrà ẹ̀yin náà tún wá wá bí ìyẹn ọmọ ọ̀dọ̀ àgbà. bọ́dá Mọ̀rúfù bọ́dá yẹn dáa gan. wàláì tàláì. ọ̀rọ̀ tó máa ti sọ yẹn ti máa ń pọ̀ jù bọ́dá Mọ̀rúfù máa ń sọ̀rọ̀. ṣẹ́yìn tẹ́ ẹ jábúrò wọn ò kì í sọ̀rọ̀. ọmọ jẹ́jẹ́ lèmi. tó jẹ́jẹ́ ni dáàdi yìí. ọ̀hún àti Òwúyẹ́.
Manuel. Ọmọ Manuel. Bàbá mi dáadáa ni wọ́n. Mákindé Fásulẹ̀ ṣẹ́ràn méjèèjì yẹn ọ́n stubborn gan. Ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ o. Mi sọ bẹ́ẹ̀ wọn bọ̀dá mi ni. Ayé ń gbọ́n tẹ́ ń wí o. Ṣomi nẹ. Bọ̀dá Mọ̀rúfù ẹ má bínú jà. Ṣé ẹ ti gbọ́ mo bá kòkò mọ́ bẹ̀ ẹ má bínú Ajimoruf. Bọ̀dá ọmọdọ̀ àgbà ẹ má bínú. Ẹ má bínú ṣé ẹ ti gbọ́ ẹ má jẹ́ kí wọ́n sọ pé tọ́. Bọ̀dá tibí yẹn náà. Tó òwú yẹ. Bọ̀dá Mákindé Fásulẹ̀. Bọ̀dá yẹn náà dá. Ó ti àtúwá kù kan nínú Himalayan boy. Bàbá àgbàlagbà. Ẹ̀gbọ́n mi gidi. Bàbá dáadáa ni wọ́n sí mi. Himalayan boy wọ́n jẹ́ aláníyàn tó dáa. Wàláì. So mo kí àwọn mẹ́tẹ̀ẹ̀ta. Mo kí Gòkè Babalọ́lá. Bàbá nìyẹn. Bàmí kòkó mọ́ ẹni tẹ́ ń wò yìí MD CEO Wise 87.9 FM. Ìgbà wọn lálejò àwọn ni wọ́n níbí èmi mo ni wọ́n. Bàbá wa bá mi ṣeré ni wọ́n wá kí mi ni. Bàbá ẹ bá mi ṣàdúrà o síbí torí pé aláníyàn rẹ ni ẹ̀ ń fẹ́ kó dáa fún yẹn dẹ̀ ń fẹ́ kó dáa fún ọmọ ọlọ́mọ. Àwọn kọ́kọ́ wà tí ò yé àwọn èèyàn. Èmi ò bá yàn compete. Èmi náà ṣe o. Kí rédíò station pé 200. Bàbá. Ọjà láwa ná láyè. Kábíyèsí bàbá. Kálukú wa nájà ni. Àwa nájà kálukú máa padà. Àwọn èèyàn tó ń taṣọ nítòkù. Bẹ́ẹ̀ni. Kálukú ń ta tí ó mú tọrọ kọ́bọ̀ lọ́lé. Oníléèsì ń ta léèsì aláǹkárá ń ta àǹkárá oníkọ́tà ń so ta kọ́tà ń so. Kábíyèsí bàbá. Mákẹ́tì yẹn ò papọ̀. Mọ́ra wọn. Kí rédíò station jẹ́ 200 mẹkáníìkì àti rìwáyà tó wà ń gbòòrò wà láwọn lé 1 million. Ọ̀nkálùkù sì ń rí tiẹ̀ ṣe ẹni tó sọ̀kò làgbọ̀nrín. Ó ṣáájú ọbẹ̀ ni ẹran ní òkú. Ẹran ní òkú ẹni ó sọ̀kò làgbọ̀nrín ṣáájú ọbẹ̀ ẹran ní òkú torí pé àgbọ̀nrín ò sí inú ẹran tí èèyàn lè sọ̀kò pa. Ọdẹ rí àgbẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ó rí irin ó mú ọkọ́ tí ó lè fọkọ́ pé irin ni. Kábíyèsí bàbá ẹ tún wá fún mi lówe kan gbà kan mò ń lo àwọn èèyàn wò pé bolo ti rówó mi ẹ̀gbọ́n mi ló fún mi lọ́dọ̀ kòkó mọ́ nílé yín lẹ ti kọ́ mi lóye pé ó mọ̀ pé èkìrí ẹran kan láti ilé ọba. ọmọ àgbọ̀ pàtẹ́lẹ̀ ọmọ àgbẹ̀ ọ̀pá ẹ bá ń parí ẹ bá mú láti ilẹ̀. èkìrí ẹran kan láti ilé ọba ó lágbára ju màálù téèyàn so mọ́wájú ilé ẹ lọ. Kábíyèsí bàbá ẹlọ́pàá máa tẹ̀lé èkìrí ẹran kan yẹn. ọmọ àgbẹ̀ látọ̀dọ̀ ọba alákẹ́ ló ti wá o. ẹ wá ṣe analysis ẹ jẹ́ pé tí ẹni tó lẹ́ran gan bá fẹ́ fún èèkánná ló máa fi yá lé èèyàn lọ́wọ́ pé. ẹran èkìrí kan yẹn pọ̀. ẹran ilé ọba mo fẹ́ jẹ ẹran ilé ọba mo fẹ́ jẹ. à ń lo oore ọ̀fẹ́ pọ́lọ́ tí ẹ̀sìn ní ká máa sọ̀rọ̀ a fi ṣe àdúrà láàárọ̀ yìí gbogbo òbéèrè kó wa kọ́nọ́jẹ́ kó wá sí musẹ̀. Àmín. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lórí ìkànnì Adéyínká Àyìndé live lórí Instagram lórí Twitter lórí TikTok lórí Facebook lórí YouTube tẹ́ ń wò wá ilé àtọ̀nà yóò ní dàrú. Àmín àmín. tó o bá fi gbàgbọ́ ṣe àmín gbogbo nǹkan tó ń béèrè pátá tó kọ́ ló á filẹ̀ lọ́wọ́. Àmín àmín àmín. tó o bá wò mí wà á rí pé jeans and top ni mo wọ̀. Bẹ́ẹ̀ni. tó o bá fi múra mi jọ́ọ̀jì mi ó dàbí wípé o múwèé dání tó fẹ́ kà o ì tí ì kà èpo ẹ̀yìn ìwé yẹn ti gbó ó wá ń jọ̀jẹ̀ pẹ̀lú pẹ̀lú tó wà nínú ìwé gbogbo tó nífẹ̀ẹ́ wa pátá Ọlọ́run má da ọ̀rọ̀ wọn rú o. Àmín. yọ́nú sí wọn aláwòrán bí ẹni èrè wa tó yọ́nú sí wọn aláwòrán bí ẹni èrè wa tó ń yọ́nú. bínú sí wọn fipọ̀ pa òṣì náà wọ́n ẹni èrè wa tó ń bínú sí wọn fipọ̀ pa òṣì náà wọ́n ẹni èrè wa tó ń bínú. kọ́lọ́n wọlé ayé náà kó má dá nǹkan ẹnì kankan àmín ya Allah ọlọ́jẹ́ káyé náà gbòòrò. Àmín. lórí Instagram ọ̀rí lórí TikTok ọ̀rí pé Alhaji Kokumo lọ́dọ̀ Adéyínká. bẹ́ẹ̀ni. ẹnìkan. àwọn kan náà ń jà. Jamiu ni. mo ní ṣé mi àtẹ̀gbọ́n mi ọmọ bára wa jà. Jamiu ni. ẹnìkan èmi àti ẹ̀jọ́ ń sọ̀rọ̀ so mo fẹ́ ṣe àgbo kan nǹkan kékeré náà kó kí n fi yanjú ẹ. Kábíyèsí. ó wà ní tẹ bá ti fẹ́ ṣe advert àgbo yẹn ẹ fún mi ní kí ni wọ́n máa ń gbà ambassador kí n máa bá yín polówó mo ní kó mú TikTok account ẹ wá mo wo TikTok account ẹ mo rí pé kò ní followers tí mo ní
mo wo àwọn èèyàn náà like gbogbo iṣẹ́ mo ní torí eléyìí Sovaiti. ṣé wọ yìí ni mo fẹ́ fún ní ambassador. mo fúnra mi ní followers ju ẹ lọ. bẹ́ẹ̀ ni. inú tí mo lè fi promote Adéyínká Àyìndé life òní mo wá ṣe ẹjọ́. Kábíyèsí. ẹjọ́ à ń bẹ̀ yín ni o ẹ bá wa follow page Adéyínká Àyìndé ọmọ Yẹlẹ́kú lọ́jà gbangba ẹ follow ẹ ní Facebook, YouTube, Instagram àti TikTok. gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ jọ̀ọ́ ìkànnì Adéyínká Àyìndé ẹ bá follow ẹ. ẹ ṣeun púpọ̀. ilé àtọ̀nà ò ní dáa. àmín. orúkọ tèmi lẹ́ẹ̀kan sí ẹ má bínú. Alhaji Kukumo Isiaka Ìṣọ̀lá Ọlámilékan ọmọ bàbá ọlá ò parun ọmọ yóò ní irú ní gbangba lọ́jà gbangba. Kábíyèsí sà wọn lọ. my goals. ní wá yín tì láṣẹ ọba mi Èdùmàrè. ọ̀gá mi wíwá tẹ wá síbí lónìí kò ní já wa mọ́. inú mi dùn ayọ̀ mi kún torí pé ẹ tún ti ṣe bẹbẹ tó yàtọ̀ sí Àdìsá onítẹ̀ẹ́sì ẹ ti tẹ̀wó sí wa agbọ́n bí owó òǹrówó náà láyé Olúwa ló lọ́pẹ́ owó yín ò ní wó yín mọ́lẹ̀ ọlá yín ò ní là yín mọ́lẹ̀ láṣẹ ọba mi Èdùmàrè. gbogbo bí tẹ́ ẹ léwé tẹ́ ẹ légbòsí yóò bá dà á pé ní ọmọ ni wọ́n ń pè bẹ́ẹ̀ bàbá ẹ̀ ní sìnkú ọmọ ayé ò ní péjú sìnkú yín pánsá gbogbo àwọn tẹ́ ẹ̀ ń rí tẹ́ ẹ̀ ń pọ́nlé tówó yín tọ́lá yín ẹlòmíì kò tí ì ní nílàta àbílàjì wọn tẹ́ ẹ ní onítọ̀hún máa wá bùgà sí gbogbo àwọn èèyàn ládùúgbò yọ akéjọ yọ gbàgbé pé ẹni tá a fẹ́ rí la fẹ́ rí kò sígbà tá a jí tá a rí èèyàn adífá fún kò ní í kunnikun kọ́ má kunnikun yàn kan ẹni tí ó kunnikun láàmọ̀ bàbá ó kun ikun gbogbo àwa tẹ́ ń kó káàkiri ẹ̀ sì já wálẹ̀ bàbá ayé ò ní kọ̀yìn sí yín torí ẹni ayé ń tẹ̀lé ọ̀ṣàgbà ẹni ayé padà lẹ́yìn ẹ̀ ayé ọmọ tẹ̀lé yín ni okùnkùn mọ́ ọmọ bàbá ọlá ò parun ayé ò ní padà lẹ́yìn yín o ọmọ ọ̀yá onírú ní gbangba ayé ò ní padà lẹ́yìn yín èmi ọmọ ọ̀yá elépo lọ́jà gbangba náà ayé ò ní padà lẹ́yìn mi gbogbo ẹ̀yin ayé ẹ mọ́ tẹ̀lé wa o ẹ̀yin tẹ́ ń tẹ̀lé wa náà ayé ò ní padà lẹ́yìn yín láṣẹ ọba mi Èdùmàrè gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ti ọ̀gá mi bàbá mi ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ mi ìmúlẹ̀ mi ó lè kó bílóòbù mi mo lè kó bílóòbù ohun tó jẹ́ agbó náà nìyẹn ojú tẹ́ fi ń wò wá ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá ò ní di ẹsẹ̀ tẹ́ fi jókòó ò ní rọ à ń fi iléeṣẹ́ yẹn yangàn iléeṣẹ́ náà ń fi àwa náà yangàn iléeṣẹ́ yẹn ò ní dàrú kò ní dàwó ara ní máa ba rédíò station jẹ́ kò kú mọ́ ara ò ní ba iléeṣẹ́ yín jẹ́ bí mo ti sọ yìí àwọn tó ní rédíò station tí wọ́n ṣe ẹ̀dá lẹ́wọ̀n pé ọmọ yìí sọ̀rọ̀ ara lógún rédíò ara ò ní bá wa jà torí pé ẹ̀là lọ̀rọ̀ lọ́dọ̀ lọ́wọ́n bá mi Èdùmàrè Ọlọ́run ṣàánú mi tó sọrú àánú tó ń fẹ́ ẹni Ọlọ́run gbẹ̀sẹ̀ lọ́wọ́ ẹ̀kọ́ fi rìn lọ bí Boko Haram ó ti yanjú ẹ̀ ni o. ẹ bá sọ pé Ọlọ́run ṣàánú mi àfi kó sọ kó yanjú wàhálà ni o torí pé èèyàn lè jẹ mẹ́fà Ọlọ́run ṣàánú mi. ṣàánú mi. ó lè. tí pàrọ̀jẹ́ bá dẹ̀ dé bá a jẹ́ Ọlọ́run ṣàánú mi. a ṣa ẹyọ kan nínú èèyàn bíi mẹ́fà tó dùkú. kábíyèsí Ọlọ́run ṣe àánú fún mi. Ọlọ́run ṣe àánú fún mi o Ọlọ́run ọba. Ọlọ́run ní èmi yóò ṣe àánú fún àwọn tí èmi yóò ṣe àánú fún Ọlọ́run nínú àwọn tí ìwọ yóò ṣe àánú fún ṣe àánú fún gbogbo àwa tá a wà ń bí o láṣẹ ọba mi Èdùmàrè ẹ̀gbọ́n àmọ́ ọbẹ̀ ní ẹbẹ̀sù àtẹ́lẹsẹ̀ àsẹmọ́ ọbẹ̀ náà wò ẹni ọba pé amọ́bọ̀ nìkan là ní débánlé láṣẹ ọba mi Èdùmàrè Adéyínká Àyìndé yín náà rèé ọmọ ìyá ilépo lọ́jà gbangba ńlọkọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ comedian of Federal Republic of Nigeria CFRN.